ó sì perfect Ibn Taymiyyah ìyẹn ẹni yóò sọ but mo ń sọ fún yín ni ó perfect débi wípé ẹ lè rí mú pàtó níbi ọ̀rọ̀ bó bá ti ń sọ tó fẹ́ dé bí yóò tó máa tún bí afọ́nà àbájáde ilẹ̀ lọ́wọ́ kàn pẹ̀ bọ́n ṣe rí nìyẹn tó bá ti ń sọ bí ẹ máa wòye pé ó ń dé ni yóò tún tú yóò fà ayẹkẹ tán bá bí lèrè pé èwo ló sọ bí tó bá ti rí àwọn yóò yọ bọ́ọ̀lẹ̀ pé in tó ń gbà lérò kọ́ ẹ̀ so lẹ́ẹ̀fì a máa rí pé ọ̀rọ̀ ẹ̀ ń contradict ara wọn lọ́dọ̀ onílàákàì ẹni tó ní mímọ̀ tó ṣe ìhátọ̀ ẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀ ò ní lọ lójú kan tó bá sọ̀rọ̀ onísúfí bí ó bú wọn bí ibi tó ti ń bú wọn yẹn ó tún ti fààyà àlàfo kalẹ̀ pé tẹ bá ṣe kí ní yóò bọ́ but àwọn tí wọ́n ń ká táwọn ò gẹ́ẹ̀tì ẹ̀ àbí tí wọ́n gbé lé wọn lọ́wọ́ ní ìtorí gáràjì tó wà láàrin Muhammad Abdul Wahhab tó jẹ́ Yehuudi àtàwọn Yehuudi tó jẹ́ àfá ohun yìí so wọ́n ní jẹ́ kí wọ́n ríran rí àwọn loopholes àwọn lapses yẹn lẹ́ẹ̀rí ìgbà mi yóò yin àwọn onísúfí ìgbà mi ẹ̀ẹ́tún rí tí ó tún ṣe kìíní لم يجد ما يستر عورتها إلا عند فلاسفة اليهود kò sí nǹkan tó túnà àṣírí ẹ̀ tó bọ́ sí òòtà rẹ̀ pé falsafa tó lò falsafa àwọn àfá Yehudi ló ń lò tó ráwọn làfá ẹ̀ ẹwà ní Ibn Taymiyyah Ibn Sheikhul Islam ó yẹ kí gbogbo mùsùlùmí mà tí wọ́n bá ń kóòtì Ibn Taymiyyah kó mọ bí tí wọ́n ti ń kóòtì kó mọ bí tí wọ́n ti ń bọ̀ kó sì mọ nǹkan tí wọ́n dì mú ọ̀yá يعني الضلال هنا واضح كالشمس وسترون بأعينكم ó ní ànù tó wà nù tírà yìí ó fojú hàn pọ́yán bóòrùn ṣe ń fojú hàn tí ó ràn tàtàtà ní sánmà لما لم يجد شيئا ماذا صنع نفس ما صنعه اليهود نقل عنه اليهود لما وجدوا أنفسهم أمام الإسلام مهزومون ìgbà táwọn Yehudi rí pé àwọn ti wó kalẹ̀ ọjà ti jẹ àwọn níwájú Islam àwọn ni wọ́n wá mú ẹni yìí ni wọ́n sọ náà ẹ̀ àwọn ni wọ́n create ẹ̀ وجدوا أنفسهم مهزومين أمام الإسلام ماذا صنعوا؟ استعملوا الفلسفة لتأويل التشبيه والتجسيم أو لكن wọ́n dá falsafa kalẹ̀ falsafa àwọn Yehudi yẹn wọ́n wá ṣe tẹ̀jísímù gbogbo ẹ̀ ni wọ́n ṣe Ibn Taymiyyah gbé lọ́dọ̀ wọn yóò sì dárúkọ àfáà tó gbé lọ́dọ̀ ẹ̀ so èmi kọ́ mo ń sọ̀rọ̀ nísìnyí but àwọn ọ̀rọ̀ tí mo ti sọ kalẹ̀ inú ẹ̀ rí nìyí ọ̀tọ̀ ni tírà tí mo pè ní Kashfu Dalalat Ibn Taymiyyah ọ̀tọ̀ ni بعضهما كده فابن تيمية والفرس يهود مجسمة مذهبهم قريب من مذهبي ليس نفس المذهب وإلا كان كافرا لكن استعملوا أساليب معينة لنفي ودرء التشبيه والتجسيم عنهم نأخذ هذه الأشياء so method oríṣiríṣi làwọn Yehudi padà ń lò pẹ̀lú philosophy wọn tẹ́lá pé philosophy yẹn ni Ibn Taymiyyah àgbà ló gbé òun náà ń lò so àwọn ni wọ́n máa ń fọlọ́hun wéèyàn so ṣáájú Ibn Taymiyyah kò sí àfáà mùsùlùmí kan tó sọ̀rọ̀ bí n tí Ibn Taymiyyah sọ láti fọlọ́hun wéèyàn láti fi Ọlọ́hun jọ èèyàn torí gbogbo tí wọ́n gbàgbọ́ àwọn kan mọ̀ gbọ́ wọn ní pé àwọn ń bọ̀ àwọn wà sọ àwọn àṣáírà yẹn àwọn tí wọ́n lọ palẹ̀ mọ́ àwọn tí wọ́n kúrò tí wọ́n denounce ìjẹ́ àṣáírà nínú àwọn àfá àwọn sọ àwọn kò jáde ṣé tí mo ní ẹ kó jáde nìyẹn ok tẹ bá nírú yẹn àwa náà nírú àwọn tẹ tó denounce wàhábíyà yín so tit for tat àkọ́yẹ̀ bọ́ tí bẹ̀rẹ̀ kọ́ là ń sọ ẹ mú jáde wá tẹ́ bá mú wọn jáde wá àwa kọ́ yín kéwú
inte gbọ́yé ń bẹ inte mọ̀ ń bẹ Allah yaftah alayka ya Sheikh kí wọ́n gbé jáde mo ready fún yín gidi gan ni sanufrigu lakum ma firi pẹ̀lú yín tààrà ma ráyè ó ráyè ma rí ṣe pẹ̀lú yín pẹ̀lú mímọ̀ ni ọ̀yá فعنده أعداؤه الفلاسفة أعداؤه الغزالي عدو lọ́dọ̀ Ibn Taymiyyah àwọn ọ̀tá Ibn Taymiyyah Imam Ghazali Hujjatul Islam àwọn ọ̀tá ènìyàn الرازي عدو Ar-Razi Imam Ar-Razi nínú àwọn falasifa musulmi ni ọ̀tá Ibn Taymiyyah ni فعنده أعداؤه الفلاسفة أعداؤه الغزالي عدو الرازي عدو ابن ميمون اليهودي حبيبه Ibn Maymun al-Yahudi lọ́rẹ́ ẹ̀dàkùn Hujjatul Islam Imam Ghazali sọ fún mi wípé Imam Ghazali ìwọ ẹni àfá wípé Imam Ghazali ẹ ṣàfá kìí sì ṣe Hujjatul Islam sọ̀rọ̀ tí Imam Ghazali tún ṣe nínú Islam àti tó gbé kalẹ̀ ní mímọ̀ sọ ẹni tó gbé kalẹ̀ filasuf ni alim ni taqiyun sufiyun so tí irú Imam Ghazali bá jẹ́ ọ̀tá Ibn Taymiyyah ṣé èmi ní kẹwàájọ́ rẹ̀ tíru Fakhruddin Ar-Razi tó bá jẹ́ ọ̀tá ẹ̀ ṣé èmi ni màá wá jọ́ rẹ̀ ká dọ̀rẹ́ lórí kíni so tí Ibn Maymun al-Yahudi tóhun jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó sì jẹ́ àfá ẹ̀ ṣé Ibn Maymun yẹn tó jẹ́ Yahudi òun ni kémi wá gbàgbọ́ kí n tẹ̀lé ọ̀yá ابن مالك اليهودي Ibn Malik al-Yahudi بركات Ibn Barakat al-Yahudi àwọn ọ̀rẹ́ ènìyàn ni àwọn àfẹ́ẹ̀sìn gidi ọ̀tá ẹ̀ àwọn Yahudi ọ̀rẹ́ ẹ̀ بركات إبق الله ابن مالك اليهودي تعظيم سلام so àwọn ìyẹn gbogbo àwọn Ibn Barakati Ibn Maliki Ibn Maimunu yìí àwọn ni ó ma ní Ibn Taymiyyah ó ma pọ́nlé yóò ma pè ní pé yes àwọn tó àwọn àfá báwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tán tẹ̀lé súnnà Yahudi bí wọ́n ṣe ma pọ́nlé pé kama qala Sheikhul Islam Ibn Taymiyyah تعظيم سلام أما الرازي كافر Razi lọ́dọ̀ Ibn Taymiyyah káfir Ghazali lọ́dọ̀ ẹ̀ káfir الغزالي كافر طيب تعال ننظر ماذا صنع هذا الرجل يلا بقى ọ̀yá wá wo nǹkan tó ọmọkùnrin arákùnrin yìí tí wọ́n ń pè Ibn Taymiyyah wá wo tó ṣe بالتفصيل الفيلسوفان اللذان تأثر مش أخذ نقل عنهما نقلا مباشرا وقال أبو البركات يعني ليس Ibn Taymiyyah ó ń kọ́pì wọn direct ni láwọn Yahudi yóò kọ́pì wọn yóò sì yìn wọn wípé kama qala Ibn Barakat kama qala Ibn Malik kama qala akẹni àwọn ni kò ní fi ọ̀rọ̀ Imam Ghazali jẹ́rìí láíláí kò ní fi ọ̀rọ̀ Fakhruddin Razi fi jẹ́rìí
بساء لا نقول مع الثناء والتعظيم والمدح والإكرام. yóò yìn wọ́n ni kódà tó bá dárúkọ wọn báyìí yóò tún fẹ́ dìde fún tàdá tí ó fi kọrúkọ wọn kalẹ̀ ta'zim tabjil. حتى لا يقال أحد هو يعني إيه اقتبس لعله قالها من عند نفسه ووافق قوله، لا لا لا، ينقل من كتبهم يقول وقال أبو البركات في كتابه المعتبر في فصل كذا كذا وهو الصواب وهو أقرب الناس. يعني أراتب أبو مالك sọ báyìí ló ṣe wí, òun sì ló tọ́rọ̀, òun lọ̀rọ̀ tó lálàáfíà jù. المسلمين وأهل الحديث كما سنقرأ يعني، وهذه عبارة فعلا مكتوبة يعني. لما قلت هذه عبارة في كتب ابن تيمية. so gbogbo tó òun kánú ìbára tó kọ kalẹ̀ ni kì í ṣe pé àwọn kan ni wọ́n sọ náà ṣe kí ní bó ṣe ń kọ kalẹ̀. ولد أخذ عن اسمه عمران بن موسى الأندلسي Imran ibn Musa al-Andalusi Yehudi lòun náà, àwọn àfáà rẹ̀ nú tó gba mímọ̀ lọ́wọ́ wọn tí ó sì máa pọ́n wọn tí ó máa yìn wọn. so ẹwà ní fatawa tó ń kọ, so majmu'a fatawa, so àwọn oníká máa lò oní Sheikh Adam lò níjọ́ olórí sí Sheikh Adam ń sọ tán mú fatawa ẹ̀ tó yá sí pé òun náà fi ń sọ̀rọ̀, ibi tí wọ́n ti fi sọ̀rọ̀ wọ́n fi takò àwọn wàhábíyà àfá wọn ni, ó sì perfect. Ibn Taymiyyah ìyẹn ẹni yóò sọ but mo ń sọ fún yín ni ó perfect débi yí pé ẹ lè rí mú pàtó níbi ọ̀rọ̀, bó bá ti ń sọ tó fẹ́ dé bí yóò tó máa tún bí afọ́nà àbájáde ilẹ̀ lọ́wọ́ lọ́kàn pẹ̀ bọ́n ṣe rí nìyẹn. tó bá ti ń sọ bí ẹ máa wòye pé ó ń dé ni yóò tún tú yóò fà ayẹkẹ tán bá bí lèrè pé èwo ló sọ bí tó bá ti rí àwọn yóò yọ bọ́ọ̀lẹ̀ pé in tó ń gbà lérò kọ́ ẹ̀. so lẹ́ẹ̀fì a máa rí pé ọ̀rọ̀ ẹ̀ ń contradict ara wọn lọ́dọ̀ onílàákàì, ẹni tó ní mímọ̀ tó ṣe ìhátọ̀ ẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀ ò ní lọ lójú kan. tó bá sọ̀rọ̀ onísúfí bí yóò bú wọn bí ibi tó ti ń bú wọn yẹn ó tún ti fààyà àlàfo kalẹ̀ pé tẹ bá ṣe kí ní yóò bọ́. but àwọn tí wọ́n ń ká táwọn ò gẹ́ẹ̀tì ẹ̀ àbí tí wọ́n gbé lé wọn lọ́wọ́ nítorí gáràjì tó wà láàrin Muhammad Abdul Wahhab tó jẹ́ Yehudi àtàwọn Yehudi tó jẹ́ àfá ohun yìí, so wọ́n ní jẹ́ kí wọ́n ríran rí àwọn loopholes, àwọn lapses yẹn. lẹ́ẹ̀rí ìgbà míì yóò yin àwọn onísúfí, ìgbà míì ẹ̀ẹ́tún rí tí ó tún ṣe kìíní. ọya Ibn Maymun náà Yahudi ni. Andalus ní Spain, ibẹ̀ ni wọ́n bí sí, ibẹ̀ ló dẹ̀ ti ṣẹ̀mí. sẹ́rí yóò máa jọ á lójú wípé bọ̀ tí wọ́n ń dárúkọ wọn orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́. in tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àwọn Yehudi ìlú tán bá wà wọ́n máa ní orúkọ Yehudi wọ́n fi pamọ́, wọ́n á ní èyí tó nǹkan tán bá ń lò lú yẹn tó bá gbajúmọ̀ ẹ máa jẹ́ orúkọ wọn ń bẹ̀. so àárín àwọn mùsùlùmí ni wọ́n wà, so wọ́n máa jẹ́ Baraka, wọ́n máa jẹ́ orúkọ mùsùlùmí. so dawla islamiyya ló à ń ta, ìjọba islam ló à ń ta, so wọ́n máa jẹ́ orúkọ mùsùlùmí. àárí tí wọ́n máa fi dàpọ̀ mọ́ yín láàrin tẹ́ẹ̀fì ní fura. yes wọ́n máa pass message wọn, but lábẹ́nú nínú ilé within their family wọ́n máa ń ní orúkọ Yehudi tí wọ́n máa fi pamọ́ tí wọ́n máa jẹ́ lábẹ́. بعض المقدمات اليهود
من طريقتهم أنهم يأخذون أسماء البيئة المحيطة. من طريقتهم يأخذون أسماء البيئة المحيطة بهم. ibi tán bá wà orúkọ bí tí wọ́n bá àwọn èèyàn bá ṣe ń jẹ́ orúkọ ń bẹ̀rẹ̀ wáyé pé mùsùlùmí ló pọ̀ wọ́n adopt orúkọ mùsùlùmí, tó wáyé pé wọ́n wà láàrin àwọn christian tí wọ́n bá pọ̀ wọ́n adopt orúkọ christianity.